You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Okay, gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa ipa kó bójú ọjọ́ ṣe rí mo kẹ́ ìyá mo kẹ́ bàbá mo kẹ́ ẹ̀gbọ́n mo kẹ́ àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣí ọ̀dọ̀ sínú ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ àmọ́ ayọ̀ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ òun ló máa fi máa yọ èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe Yorùbá ni mí Yorùbá ni ìran mi èmi ọmọ kò tó jíire èmi ọmọ àfiwà pẹ̀lẹ́ ọmọ pẹ̀lẹ́ ọmọ jẹ́jẹ́ láì má gbára wa ní àkókò kí ló ṣẹlẹ̀ sí ọmọ iléèwé yìí àti ìgbà wo láti wà lẹ́nu irú nǹkan báyìí ìyẹn la máa fi mọ̀ wípé kò lè sí àtúnṣe torí wípé kí ni àwọn tán tiẹ̀ mọ òfin gan ó ń tẹ òfin lójúmọ́lẹ̀ gbélé ń ta sí àwọn tó jẹ́ pọ̀ tiẹ̀ mọ̀fin because bíi 60% ní ìlú Nàìjíríà yẹn kò mọ right ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn tó tún wá mọ right ẹ̀ gan pàápàá wọ́n tún máa fi ẹ̀tọ́ wọn wọ́n tún máa fi máa dùn wọ́n bó o bá lówó tó bá léèyàn yan owó bó o léèyàn bó o mọ̀yàn dáadáa ní Nàìjíríà yan owó nílùú òyìnbó kò má rí bẹ́ẹ̀ máa wá gbé èyí tó wá kà màmá èmi gan nǹkan kan wà ńbẹ̀ ṣé mo pé mo máa ń fi nǹkan kan wé nǹkan kan nípa ọ̀rọ̀ àwọn akónilẹ́rù yìí àti àwa dúdú bọ́ èyí tí mo fẹ́ gbé wá lénìí mi ò gbọ́ rí máa ṣàlàyé fún yín bọ̀ ẹ fojú sọ́nà máa tó gbé fídíò yẹn wá àṣé nǹkan kan náà ni nǹkan tá à ń sọ yìí ìlú britiko lélẹ́yìí ti ṣẹlẹ̀ tí ò bá jẹ́ pa gbọ́ láti direct láti ẹnu wọn báyìí ni a máa ní kò ṣẹlẹ̀ rí ni bó a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní britiko tó fi ní àtúnṣe tó ti fi ní ìtúsílẹ̀ tó ń ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà ó ti ṣẹlẹ̀ sí wọn rí kọjá sẹ́yìn a máa tó gbọ́ nǹkan tí ẹni yìí tó sọ nínú fídíò náà ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí ti àwọn ti Nàìjíríà ajẹgúdújẹrá yìí náà àwọn tó ń tẹ ojú ìjọmọ ènìyàn tó ń tẹ mọ́lẹ̀ àwọn tó ń pa abiyamọ tó ń pa lẹ́kún ọ̀sán gan Ọlọ́run ní jẹ́ ká rí ogun ìdààmú ànírógun wàhálà lágbára ní ọwọ́ Ọlọ́run. University student by herself just because lecturer repeatedly failed her. Baba, this kind of thing shock me. Oh, e get some kind news wey I no dey like one hear. E get some kind news wey dey so bitter to hear. Say students go as far as to kpai herself just because, man, it's just so frustrating. One particular course, then they fail you repeatedly. The thing just dey so frustrating. I just see the video first. See the video. This video they play here now video of the girl mother. The girl mother now don carry her body come back the school for the lecturer to carry. She dey shout make the lecturer come carry the body. Just see the video first. See the video. It's Dr. Enyo. Dr. Enyo should come and carry you. Nobody said university who should come and bury you. I don't even have money for bed. See my daughter suffer. You who should come and carry and bury. I'm leaving it for you people. Dr. Enyo said you went to Unilag. Nobody can teach like him. Nobody is like him. He's the best in state university. Dr. Enyo, come and carry my bubuka. Where is it? God, no. I'm tired of this school because I don't understand. Sure, because I'm not from my backyard, I know being the or I know family anybody for here. Because what's the meaning of this? After paying 130 for a share, make a ọmọbìnrin yẹn ló ń sọ̀rọ̀ yẹn o ọmọbìnrin tó lọ parẹ́ yẹn Ọlọ́run ní jẹ́ arógun Ọlọ́run ní jẹ́ afọwọ́ ara wa para wa àní kú lójijì àní mọ sáré ọmọbìnrin yẹn nǹkan tó ṣe fídíò tó ṣe sílẹ̀ òun la fẹ́ máa gbọ́ lọ yìí.
I can't pay another one. Because why will Dr. Eleyi fail me? For what? After attending classes, person to fail me. How will one person be the only person to fail me? Out of how many lecturers that doesn't even know my face? For me, I want it today. How will you be the only one? I don't have reference to write on anyone, no. Just only second semester I have it to write. Only second semester. Only second semester. Try, I go leave the certificate for now. I'll try. Now in this kind of situation, what you want to do? Because this one has screwed something. As they come across this post now, I go like make you really pull out for this thing. Because this one tire me. If not before I go say the matter choke, the matter heavy for math, this one choke me. How won't take to look at this issue now? Now with the one reason, if the lecturer they deliberately decide to fail this girl, I'll be waiting they really happen. Because for this girl to take this kind of step, they don't frustrate her well. They go see check. Because police need to investigate for this kind of matter. Now police need to get involved. Police go get involved for this matter. They go need to check if this girl they actually fail this course, or the lecturer just choose to frustrate her effort. Now two waiting. It's either she they fail the course, the lecturer fail her. Will be normal something for school. Then if the lecturer, if the girl they pass the course, then the lecturer one way or the other they try one, they fail the course, the lecturer fail her. They enter secondary school, they university. I know how much don't come up for parents' body. Now, tó bá jẹ́ nílùú òyìnbó, nírú eléyìí ló ti ṣẹlẹ̀. Fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá bá lọ sí iléèwé nílùú òyìnbó, ẹ máa mọ̀ wípé tó bá jókòó fún exam kan, tó dẹ̀ mọ̀ wípé lecturer ẹ̀ kò tiẹ̀ ṣe lecturer ẹ̀ because lecturer ẹ̀ kọ́ ló máa mark ẹ̀. Tó mọ̀ wípé result yẹn ó dá ẹ lójú, owó ló máa san, ó lóye tó máa san tó máa fi lọ remark ẹ̀. Ó possible kó jẹ́ pé yes, lóòótọ́ mistake wà nínú ẹ̀, ó dẹ̀ possible kó jẹ́ pé mistake ò ní sí ńbẹ̀. Teacher tó wà ní school gan kò mọ ẹni tó mark nǹkan ọmọ school ẹ̀. Gbogbo ìgbà la máa ń sọ nǹkan yìí, ìlú tó jẹ́ wípé àní kò èpè kọ́, ọ̀rọ̀ èpè ń ṣépè kọ́ kò lè dá ní. Ọdún wo lọ̀rọ̀ àwọn lecturer ló ti máa ń ṣẹlẹ̀ báyìí? Ìyá wa gbé òkú ẹ̀ nsìn, ó gbé wá fún wọn wípé òun fún wọn. Bó gbé lọ sí court náà, the same thing náà ló máa padà ṣẹlẹ̀. Tí lecturer tó bá mọ̀yàn, wọ́n máa da ẹjọ́ yẹn nù ni. Tí ò bá tún mọ̀yàn gan, ẹ máa gbọ́ tí ẹni tó bá gbẹ́jọ́ lọ bá gan tó máa sọ wípé ẹni tó kú ni tiẹ̀ ti gbé, but tó bá jẹ́ òyìnbó ni, wípé ó tiẹ̀ tún kú yẹn, ó ti kú yẹn, wọ́n máa wádìí ẹ̀ débi àmì. Tó bá tó láti fìyà jẹ, wọ́n máa fi ìyà yẹn jẹ tí ò ní dín, tí ò ní lé lórí ìyà tó máa jẹ. Torí òun ló fa sábàbí ikú ọmọbìnrin yẹn, tó bá jẹ́ wípé wọ́n wádìí ohun gbogbo tán dẹ̀ rí dájú wípé lótìtọ́ àti òdodo. But Nàìjíríà mọ̀lápé, Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ní aburú. Èyí tó dá ń bẹ̀ òun ló máa ṣẹlẹ̀ sí èmi àti ìdílé mi àti ẹ̀yin olólùfẹ́ mi. Eléyìí kọjá bẹ́ẹ̀, àfi kí Ọlọ́run tó láyé tó lọ́run kó ṣàánú fún wa. Eléyìí ga o, eléyìí pọ̀. Ẹ lọ sí school, wàhálà. O lọ sí school, ìjọ̀gbọ̀n. O tún wá lọ ṣe 2 years course tó yẹ kó ṣe fún 2 years, wàá fi 4 years ṣe. Course 3 years, wàá fi 6 years ṣe. At the end of the day, tán bá jáde náà pa bóyìí náà ni. Tó bá lọ sí school, tó bá tètè máa kọ́ṣẹ́ mọ̀, you are on your own. Kó kúkú má wá lọ sí school, ṣé kò tún wá better? Kó tiẹ̀ wá jáde primary 6. Ọmọ primary 6 gan pàápàá gan. Primary 6, ọmọ primary 2 or primary 3 ìlú òyìnbó gan pàápàá gan. Àfẹ́lẹ́, àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa ni. Àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa o. Ẹ jẹ́ a tún sáré gbé mi wá ká tó wá lọ gbé ti ìlú òyìnbó gangan. Àwọn bàbá wa kan náà, àwọn náà wà níbí bá tiẹ̀ máa gbọ́ nǹkan táwọn náà fẹ́ sọ fún wa náà, tó rán ní ká bá wọn pín. Ó dẹ̀ dandan ká bá wọn pín, bọ̀ a máa sọ̀rọ̀ lórí ẹ̀. God bless you. Gbogbo tó ń dúró Nàìjíríà ọ̀nà dá sínú ilé ilẹ̀. Ẹ ti rí gbogbo ẹ̀. Inú ilé ilẹ̀. Ìwọ́n tó bá mọ̀ pé ó ní ìdí ẹ̀ máa bọ̀ kó wá máa kó.
a ti tàtàtàtàtà ó ti sú wa. kọ́ máa lò. ẹ ti rí ó ti sú wa. bẹ́ẹ̀ kọ́ máa lò. tó bá nídìí ẹ máa bọ̀ kó wá máa kó. tí bọ́là bá gbélé mú Nàìjíríà ó máa ra lé o. ilé ilẹ̀ straight. àwọn oníṣẹ́ méjì o. o lè ló bọmọ jẹ́ my brother. ìgbẹ́ lówó wà o ìdọ̀tí inú ìdọ̀tí lówó wà o àti jẹ ogun àwọn eléyìí tó dábẹ̀ àti kó ogun ẹ̀ o. ìgbẹ́ lówó wà. mo ti ṣe tán. ṣé rí lóòótọ́ àwọn òyìnbó ní lọ́wọ́ pẹ̀lú fídíò tí mo fẹ́ lọ gbé wá yẹn àwọn ní lọ́wọ́ wọn dì sẹ́rù. mo lọ attend conference kan ní conference yẹn ń sìn tí bá ní kí n máa wo yí ẹ̀ náà lọ́hùn bóyá tí máa lọ bóyá bíi 14-15 years yeah. woman kan wà ń bẹ̀ mo rántí orúkọ ẹ̀ Mary lórúkọ ẹ̀. Oh my God. Mo ti gbàgbé orúkọ mínísítà náà, prime minister náà ní ìlú Ireland ni. Oh my God. Mo ti gbàgbé orúkọ prime minister náà ní ìlú Ireland ní Dublin. Orúkọ yẹn fẹ́ wà bọ̀ mo ń gbàgbé jẹ́ kí n fi sílẹ̀ tí bá rántí wàá sọ. Ìgbà àkókò tiẹ̀, oh my God, òun ló bẹ̀rẹ̀ sí ní àwọn tán bá wà ní Ireland wọ́n máa ti mọ ẹni tí mò ń sọ yìí. Òun ló ṣe ọ̀nà, òun ló bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn because gbogbo títì wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn títì kéréje bí àwọn títì àwọn ọ̀nà ó dúró òjùṣà òun ló ní. Ẹ understand sí èyí tó ní tó jẹ́ ọ̀nà tó wà òkè bóyá lọ ní tó bí méjì or bí mẹ́ta bọ̀ òun ló dé orúkọ yẹn fẹ́ máa oh my God òun ló dé tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀nà lóríṣiríṣi tínú àwọn aráàlú gan dùn bọ́ kí ló fa tó ba ìgbésí ayé ẹ̀ tó fà sẹ́yìn ó ní èèyàn kan fún ní envelope nígbà kan ó ṣe nǹkan kan fún èèyàn kan tó fún ní envelope ṣe mọ̀ pé gbà tó ti wá di ọ̀rọ̀ oní campaign dé ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn náà àwọn òyìnbó yìí náà dàbí díẹ̀ náà fi yàtọ̀ sáwọ̀ Áfíríkà ìkan ti lọ rí kan wọ́n wá ṣàfihàn wípé orúkọ yẹn wá sí mi bọ́ mi ò grab ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ireland ẹ bá mi type ẹ sínú comment section mo ń gbọ́ but mi ò rí mo ń rí picture ẹ báyìí but mi ò. At the end of the day bọ́n ṣàṣe vote láti yọ ẹni tí à ń sọ yìí nìyẹn kí ni mo wá fẹ́ sọ ni wípé níbi tá a lọ ẹni yìí máa wá síbẹ̀ prime minister wọn máa wá síbẹ̀ ní ọjọ́ náà ní ọ̀hún ẹni tó wá jẹ́ Mary yìí ló wá sọ wípé láéláyé òun ò tiẹ̀ fẹ́ rí tóun bá rí tó bá náwó sóhun òun máa ju bàtà lórí ni kó wọn bóyá ìbàlújẹ́ kó wọn bóyá ìṣèkí mo wá ń sọ fún pé I wish pé kó wá lọ sílùú mi fún oṣù mẹ́fà má lọ sílùú mi fún ọdún kan lọ sí ìlú mi fún 6 months kó wò ọ̀run rere lẹ́yìn wa ọ̀run àpáǹdé ó ní gbogbo 99.9 nílùú tàwaláwa àwọn ìjọba tiwa ń kó jẹ ń gbé mi lódindi ní bí ìgbà tíjọba mú nǹkan tí ò jẹ́ lẹ́nu wọ́n níbọ̀ kò lè yé wọn bá ṣe ní irú wa bí ọ̀rọ̀ gbogbo nǹkan tó wà níbí báyìí tó máa dé ibi tó ń da gbogbo àwọn nǹkan báyìí tó máa rí àwọn ètò yìí ṣiṣẹ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ náà máa rí èyí tí ò ṣiṣẹ́ ẹlòmíín wá kàn fẹ́ pààrọ̀ nínú ilé ẹ̀ ni àìmọye tó jẹ́ pé òkè ó lùzì bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀ gbogbo pàǹtí tó wà nínú ilé ẹ̀ ibo ló fẹ́ kó lọ èyí tó bá máa kó sọnù á ní kí káńsù kan wá kó èyí tó bá rí pé ìṣèkíní níbẹ̀ á kó lọ sí charity that's all kò yẹ bó ṣe èyí tó burú fún wọn ó kékeré a lè fi kú wo oorun a lè fi ikú ká fi wé oorun bọ́ fídíò yẹn ó yà mí lẹ́nu ó ṣọ̀kì mi bọ́ kó tó di wípé a lọ máa ṣe ní pápápá lọ́jọ́ títí òní ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀yin tí ẹ get back sí mi padà lórí
ọ̀rọ̀ ewé àtegbò tí ẹ pe àwọn dókítà wa fún tí ẹ dẹ̀ ló tẹ wá jẹ́rìí sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín, God bless you, wípé ẹ tiẹ̀ lè pè padà. Because gbogbo èèyàn kọ́ ló máa ṣe bẹ́ẹ̀. Ẹ lè pè padà. Àwọn ẹlòmíì fi voice message láti fi ránṣẹ́ wípé bẹ́ ṣe sọ wípé ó rí yẹn, bẹ́ẹ̀ náà gangan òun ló ṣe rí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àgọ́ ara wa, àrùn ò ní fi ṣe ibùgbé o. Ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ìpolówó fún àǹfààní àwọn ẹlòmíì tí wọ́n ti come across it. God bless you. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sùn. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya. Tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé. Kásàyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters. Fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Mo kí wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí wípé akúbójú ọjọ́ ṣe rí. Ẹ jẹ́ kí n lọ ní pápápá kí n lọ gbé nọ́mbà àwọn dókítà síbẹ̀. Nọ́mbà èyí tó ń stroll ní ìsàlẹ̀ yẹn, èyí tó jẹ́ nọ́mbà America +1 tó wà ńbẹ̀. Òun kọ́ ti brọ́dà wa tó ń ṣe ọ̀rọ̀ visa ní America, òun ni èyí tó wà ńbẹ̀ yẹn. A dẹ̀ ti máa wọn polówó ẹ̀ láti bí ọdún 4 sí ẹ̀yìn, torí mo rí pé a máa ń gbé nọ́mbà yẹn, a máa ń gbé síra wọn. Nọ́mbà ti bàbá wa S2 Ultimate, ẹ jẹ́ kí n gbé sí iwájú ńbẹ̀ yẹn so that òun ló wà ńbẹ̀ yẹn, ẹ lè rí. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọ́n, ẹ tara ṣàṣà kí ẹ pè wọ́n. Eléyìí yàtọ̀ sí wípé ẹ̀gbẹ́ bus stop mo ti rà á, tàbí kan wá pé ọmọ kan ní Nàìjíríà wípé ẹsẹ̀ kan wá ń dùn mí tàbí ẹ̀yìn kan ló ń ro mí. One on one lélẹ́yìí, ẹ máa lè sọ̀rọ̀, wá lè bá wọn sọ̀rọ̀ direct pé báwo ló ṣe ń ṣe, ìgbà wo ni, àwọn test wo ló ti ṣe, báwo ló ṣe jẹ́, àwọn nǹkan wo ló ti lò. Gbogbo ẹ̀ ni àwọn kàwé ó yanjú, wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe lórí nǹkan tí Ọlọ́run gbé lé wọn ní ọwọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tì wá, ọ̀rọ̀ wa dayọ̀. Now, mi ò tíì ní gbé ti ìlú òyìnbó yẹn wá. Ẹ jẹ́ ká sáré lọ sí neighbor country wa kí a lọ gbọ́ gudugudu méṣe yáyá mẹ́fà tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀ báyìí. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run bó máa ń ṣẹlẹ̀ nílùú ilẹ̀ Yorùbá nìyẹn. Ìgbà wo ni a mọ̀, torí àwọn eléyìí náà ò mọ̀gbà tó dé. Ọlọ́run ló kàn sọ pé òun dé láti wá jẹ́rìí ara wọn fún wọn. Ọlọ́run máa jẹ́rìí ara ẹ̀ lórí àwọ ọmọ Yorùbá. Ọ̀rọ̀ wa dayọ̀, ọ̀rọ̀ wa ò ní dojúrú. Let's go there. Is unbelievable. For some of you who don't know about Ibrahim Traoré took over not up to 3 years and became the Burkina Faso's leader. Since then, he has been loved by many people in Burkina Faso, also many people in Africa. But his love, which he got from people, did not got into his head because he knew his target. His target is to improve development, employment, agriculture in Burkina Faso. And the way he did it is unbelievable. What you are looking at is 400 tractors, 239 tillers. The tillers
for some of you who do not know what it is a tractor that you can ride manually, like a wheelbarrow. And also motor pump, which is water pump. This is for irrigation. This money, he's supposed to have used it to buy cars, because presently, he is driving Land Rover Defender, 2001 model, which is costing about $12,000. But he decided not to change that vehicle. Anywhere he goes, he uses it. Instead of to change cars, Africa's leader have decided to go in to make a nice farming with the little money they have. And what you are seeing is unbelievable. It is the first time in Africa that a president said no for enjoyment, but decided to go for agriculture, which will create employment and produce food for the people. I have always said this time without a number. Africa is poor because nobody wants to go to farm. Immediately a president enter into office, the first thing he will do is to change his vehicle. Some will go and buy the most expensive Toyota, a SUV that cost about $200,000. Others will go and steal their money, convert it into dollars, hid it into their bedroom. A lot will send their money into international banks, leaving large, traveling, going up and down. To show you the leaders you need in Africa, don't ever go and vote for any leader who is only thinking about expensive car. Those expensive cars they are driving is what is soaking Africa down. Some president in Africa has 20 vehicles for escort. Each of them is bloodproof. Each of them costs about 200,000 United States dollar. How do you improve? You have already used the whole money that belongs to your country for yourself. Where are you going to get money for agriculture? And this is the reason many people are not focusing into agriculture anymore. Because things have changed. Agriculture today is under mechanization. You cannot cultivate yam or cultivate cassava the way we used to cultivate in the past. If you want to be a farmer now, you have to go into mechanized farming, meaning buying tractors, procuring different type of machines, facing agriculture. In Africa, there are land everywhere. In Burkina Faso, there is land everywhere. In many, many places, empty land, nobody is using it. Everybody's mind is how to change his car. Look at Burkina Faso's president. The car he is driving was made in 2001. The current price today as second-hand is $12,000. A president of a country. And he thinks about his country using the little money they have for what? For future purposes. He knows Burkina Faso has a land, and then he focused there. 400 tractors everywhere. 400 tractors, 239 tillers, and 710 motor pumps, and were made available to rural stakeholders to boost agricultural production. In addition, 714 motorcycles were acquired for the benefit of agricultural agents. The government will also support producers with inputs consisting of, among other things, 10,000 tons of fish feed, 68,964 tons of fertilizers, 10,000 liters of phytosanitary products, 18,000 tons of plant seeds, 2,300 tons of seeds, fodder, and 10,000 tons of concentrated feed. At a cost of more than 78 billion FCFA, which is 28 million US dollars. The acquisition of this agro-pastoral equipment and inputs reflects the transitional government's desire to support producers as part of the offensive. Agro-pastoral fisheries and the Presidential Initiative for Agricultural Production 2023-2024. This is unbelievable. This is for leaders that think. And this is the reason I say my channel will always be for people who know what is right. I can never promote people who spend their money for expensive vehicle, or spend the money of his country or of his state or his local government lavishly. It is getting too much, and Africa have been suffering for a long why? Because the leaders they are electing are actually the ones that are socking their money. Tell me how many leaders in your country, in your state, in your local government, that think about employment more than the type of vehicle he drives. Can you mention some leaders in your community who is driving a vehicle made about 30 years ago? Nobody. Nobody. Can you mention a leader who is driving a vehicle that cost below $12,000? Nobody. For you to know a good leader, check the type of vehicle he drives. Check his escort.
How many people go with him everywhere he goes? How many vehicles? Because each of those vehicles that go with your leader is actually blood-proofed, cost $200,000. If his mind did not tell him not to go and buy all those vehicles that cost such money, that his mind is still not going to tell him how to save money and be productive. Because if he had been a person who is productive in nature, immediately he enters office. What he will think about is what will bring employment for the people. There is no African countries today that don't need employment. Everybody is running away. Why? Because of lack of employment. When you are electing leaders, you are electing leaders who can solve the problem of employment. But majority of these leaders, when they come, they think about cars. And those cars they think about is their own cars. Some of them have Ferrari. Apart from SUV, they have Ferrari in their garage. What are you doing with Rolls-Royce? What are you doing with Ferrari? How did you make the money to buy a Ferrari? How did you make the money to buy Rolls-Royce? How did you make money to buy Toyota SUV, new one? Can't you even think about how to economize life? Because that money you are using is not your own money. Ìgbà tó jẹ́ pé àwọn eléyìí gan, ṣe báwọn ìjọba ló ń sọ yẹn wípé wọ́n ń lò, ìgbà tó jẹ́ pé àwọn pásítọ̀ gangan ń lò. Ṣebí ìjọba ó ń gbà lọ́wọ́ aláìní, fídíò yẹn ń sìn mí tẹ́ lọ gbé wá. Ọ̀rọ̀ ti débẹ̀. Gbà ní ọwọ́ aláìní. A gbọ́ wípé gbà lọ́wọ́ ẹni tó ní fún ẹni tí ò ní ni. Bọ̀ nínú ayé tá wà yìí sìn, gbà nínú ọwọ́ aláìní ni. Gbogbo nǹkan tó ń sọ pé àwọn olóṣèlú yìí, ẹ lọ wo oyè àwọn pastors tán ní more than this nínú ọgbà wọn. Ẹ lọ wo àwọn pastors níbi tí àwọn ẹlòmíì ò ti rówó school san. Mo ṣe fídíò kan before eléyìí níbi tí ọmọ ẹni tó wà nínú ìjọ tó jọ ṣe foundation ilẹ̀ tí ó ké sí ìta ni. Ọmọ òun ò lè lọ sí school yẹn. Ọmọ òun ò tó ẹrú tó ń san owó tán ní kán san. Nǹkan kan ṣo tán lè fún wa òun ni eléyìí. Wọ́n máa ṣe prayer fún yín, ẹ máa lọ, òun bá jẹ́ inú igbó lẹ fẹ́ gbà lọ, òun bá jẹ́ anywhere. Bọ̀ láti tún Nàìjíríà ṣe yẹn, nowhere yẹn má worry. Tẹ́yìn díẹ̀ bá lọ, àwọn tó bá kù á máa san owó ìjọlọ fún wa. At the end of the day, àwọn tó lọ yẹn náà nínú 100 nínú wọn, tipátipá la máa fi rí 60 tó jẹ́ wípé ó máa ṣe, orí ẹ̀ máa kó yọ tó máa ṣàṣeyọrí. Ṣẹ́yìn kọ́ lẹ ṣe prayer ni wípé kán máa bọ̀. Ilé ayé, ilé àsanbọ̀. Àwọn pásítọ̀ àti àwọn tó jẹ́ olórí ní Áfíríkà, wọn ò fẹ́ mọ̀, àwọn ò tiẹ̀, gbogbo nǹkan tó wà nínú ìwé tán gbé wá fún wa yẹn kò kàn wọ́n rárá. Kò kàn wọ́n torí ẹni tó wá jẹ́ ìbẹ̀rù Ọlọ́run níbi tán ti ka nǹkan tí Ọlọ́run sọ wípé má fi ara ní ọmọlàkejì ẹ, ṣoore fọ́lọ́wọ́ ọ̀tún, ṣoore tọ́lọ́wọ́ òsì. Owó tán gbé sílẹ̀ tán láwọn fẹ́ fi rán èèyàn lọ sí àjì. Ṣé kò ti tó ṣoore fún àwọn? Ṣé kò tiẹ̀ ti tó fún wa ní security wípé òkè ẹ wo lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní ò fi wá lọ́rùn sílẹ̀. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ìjọba ò dẹ̀ tí ì rí, wọn ò lè rí torí pé wọ́n mọ̀ nípa ẹ̀. Wọn ò lè rí ṣe torí tó bá gbà tí bàbá Buhari wà ńbẹ̀, a sọ pé Buhari ni àwọn Fúlàní, Buhari ò mà sí ń bẹ̀ mọ́ nísìnyí. Buhari ò mà sí ń bẹ̀ mọ́ nísìnyí. Bọ̀ kò sí ń bẹ̀ náà, wọ́n fi nǹkan lẹ̀ náà ni. You are actually squandering money that belongs to your state or to your country. It means you don't have pity. And when we see people doing it the right way, we praise them. Ibrahim Traore is a military man. If he liked, he could have used that money to buy new Land Cruiser. And if he he can buy 10 of it. We saw what happened in Gabon when Ali Bongo hid dollars under the bed, packs of dollars everywhere. For what reason? No reason. He has every type of cars, classic cars, exotic cars. The same thing is happening to many presidents in Africa. And one funny part is that this president are always on TV shouting that they are suffering. You are suffering, but cars cost $200,000 each. Do you know what $200,000 can do? $200,000 can build any big industry. A factory of $200,000 is big factory. No, the leaders don't take that way. They will only enter their ad and approve 4 vehicles for every governor SUV, 1 vehicle for every local government chairman, Toyota SUV. They don't mind about how much that vehicle is costing. No.
Why don't any of them reason to change from using vehicle to building industries? Is because they are going there for pleasure. Majority of leaders in Africa are in Africa for enjoyment. Therefore, people should stop promoting any leader who do not think about employment, how to take our youth out from the street. And after seeing what Burkina Faso leader, Captain Ibrahim Traoré, is doing in Burkina Faso, I became proud that there are people who still have that mind of good leadership, who think for his masses, who do not squander his money unnecessarily, who does not even need car, that any car is okay for him. And he is the president. This is the type of lead that we need, not the ones that are driving exotic cars everywhere. We are talking about Africa, where there is not enough money. There is no industry. Everybody is shouting that economy is going down. Why won't your economy go down when you save the little money you have and you take it to Asia to buy a new cars? And every 4 years, the same thing. Because every 4 years, another leader will be elected, either new governor or new president or new local government chairman or new senator, and then you will go and import more cars from Asia, take your money and improve their economy, and then reduce the strength of your own economy. Gbogbo gbọ́lá máa rí eléyìí tó bá ti wọlé. At the end of the day, bọ́lá wọn kò sí. Ìwọ tó bá mú èèyàn wá gba nǹkan tó yẹ kéèyàn mẹ́wàá gbà á kó fèèyàn kan. Nǹkan tó bá yẹ kéèyàn bọ́ torí pé ó dàbí irú kéèyàn sọ wípé ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, àwọn North, òun lẹnu ṣe ká. Ó dẹ̀ lead, ó fira ẹ̀ ṣe example. Ó fẹ́ mójútó bọ̀ Nàìjíríà tóbi ju gbogbo yẹn lọ, gbogbo ayé ló ń sọ, bọ̀ ọ̀ ní gbà. Bàbá Tinubu tẹ̀ ń sọ gan, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ kí bàbá wa débẹ̀, tí bàbá wa ti débẹ̀, bàbá wa ti débẹ̀ báyìí nsìnyí o. Ẹ rí bóúnjẹ ṣe pọ̀. Ẹ má worry ká tó rí bí next year oúnjẹ máa pọ̀, owó tún máa wálẹ̀ torí pé kẹ́ lè dìbò fún wọn. Kán tó bí ìyá èmi àti ẹ̀ nǹkan tó ń ṣe yìí òun náà ti ń ṣe. A ní bàbá Awólọ́wọ̀ ti sọ sẹ́, ó ní tó bá tó àkókò kan sẹ́, àwa fúnra wa la máa dìde. Àwa fúnra la máa dìde, la máa sọ pé yes, enough is enough. Kò ń ṣàwọn tó ń dìde yẹn táwọn èèyàn bíi 5,000, 2,000, 3,000 tó ń sẹ́ pé ebi ń pa àwọn, ebi ń pa àwọn, ebi ń pa àwọn. Ẹ dìde tó jẹ́ pé bóyá láti Ìlọrin s'Èkó ni títí tí máa parẹ́, tí gbogbo ayé máa rí, tí gbogbo ayé máa gbọ́. Bọ́ pé mo sọ máa gbọ́rọ̀ pásítọ̀ kan wá sí kí n tó aláwa yìí gangan ni wòlíì tá à ń jíṣẹ́ lọ́fẹ̀ẹ́, tá à ń gbowó àbèrè òbí. Mo ti sọ sẹ́yìn, ẹ̀yin tí ẹ bá ti gbọ́ lẹ́nu mi rí, kò ń sọ̀rọ̀ ọdún kan sí. Mo rí àwọn ọmọ Nàìjíríà, mo ní epo àwọ̀ 1,000, wọ́n kàn máa pariwo ni mo lọ́wọ́ àrà. Ṣé ó rí bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀? Àwa sọ̀rọ̀ àwọn kan wá ní Ọlọ́run wá bá wọn sọ̀rọ̀. Ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sọ́dọ̀ ọmọ britiko yìí náà ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láti ẹnu ẹ̀ kó tó di pé a lọ sọ́dọ̀ àwọn mẹ́sẹ̀gì tá a máa gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run direct ni àwọn ilé. Ẹ jẹ́ ká sáré lọ sí. Working from the poor. I started voting in 1979. I'm 62 years of age, and I've seen politicians come and go, obviously, during all of those years. I grew up in the 70s when there were the miners' strikes. I did my homework, on the 3-day working week where we only had electricity for 3 days and had to do it by candlelight. All of those things, I've lived through all of that. So, ṣẹ́gbọ́n ó ní 70s ibẹ̀ yẹn ẹ kọ́kọ́ bá mi dì mú. Àwọn gan ò ní ná, òun gbégbèsè ayé pé àwọn tan kándù, àwọn lo kándù. Kò yé yín sìn, àwọn gbé ìgbésí ayé yẹn. Ẹ jẹ́ ká mo kàn fẹ́ kẹ́ máa dé àwọn pọ́ìntì kọ̀ọ̀kan nínú nǹkan tó ń sọ yìí. Kẹ́ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Because ẹlòmíì gan nínú púpọ̀ nínú wa á mọ̀. But bó ṣe ń ṣẹlẹ̀ sí wọn, nǹkan tó ń yìn tí wọn kò tó nǹkan tó ń ṣe àwa ní Áfíríkà. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú. I understand all of that, but never, ever in my lifetime have I seen what is patently a corrupt government like this one. Ṣẹ́gbọ́n ó ní never òun ò gbọ́ rí, òun ò tiẹ̀ rí rí. Corrupt, ẹ̀yin rí corrupt níbo? Ẹ̀yin rí gọ́ọ̀mẹ̀ntì yín tó corrupt. Ibo ló ti
mọ nǹkan tí mo lè ṣe fún yín bọ̀ ẹ jẹ́ ká máa gbọ́dọ̀ mú kan ní ká máa gé ní díẹ̀díẹ̀ òun ever bọ̀ eléyìí tó wà ń bẹ̀ yìí òun ò rí rí ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Where they are taking from the poor and they are giving to the already rich. Ẹgbọ́n ó ń gbà britiko leléyìí o wọ́n ní ó ń gbà lọ́wọ́ àwọn aláìríjẹ àwọn à ń bẹ lọ́hùn yes bí Yorùbá àwọn à ń bẹ lọ́rùn àwọn à ń bẹ lọ́hùn báyìí àwọn à ń bẹ lọ́hùn ó ń gbà lọ́wọ́ àwọn à ń bẹ lọ́hùn fún àwọn tí ọwọ́ wọn ti wà ní òkè tọ́wọ́ wọn ti wà lókè ó ń gbà lọ́wọ́ aláìní ó ń fún àwọn tí ọwọ́ wọn ti already tán ti gbé ẹrù yẹn tán ti gbé dé orí òun ló sọ bẹ́ẹ̀ nǹkan tó sọ nìyẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú. Factually, we have seen yesterday there was the Public Accounts Committee put out, and nobody's reported it in mainstream media, that in the 2 years preceding Johnson becoming Prime Minister, there was an approximation of £5.5 billion of fraud and waste on government departments. In the following 2 years, when Sunak was Chancellor, that quadrupled to £21 billion. 21 billion pounds. 21 billion pounds. Ṣé rí wípé àwọn tán wà láfíríkà kó tó di wípé wọ́n lọ sórí ìtẹ́ wọn yẹn tó máa lọ jókòó sórí àga yẹn ṣé rò pójú lásán ló fi máa wá ń gba lecture tó máa wá ń jókòó sí kíláàsì níbí báyìí sínú UK àwọn tí other wọn yẹn tó jẹ́ wípé France ló kó wọn lẹ́rú ṣé rò pójú lásán ni tó máa ti kọ́kọ́ lọ tó máa lọ ẹ mú ìgbà tí Buhari náà tó wá ó ní kíláàsì tó ń fi wọ́n sí báyìí lè máa ṣe ọ̀nà báyìí lè máa gbígbà báyìí lè máa túnṣe ṣe tó bá rí báyìí túnṣe báyìí tó bá ṣe báyìí ṣe báyìí tí wọ́n lè ń gbọ́ yẹn o tí wọ́n ní ẹ̀ ń gbọ́ yẹn táwọn britiko òun ní eléyìí. Of fraud, and it's not being investigated. And this report said, not that mainstream media's reported any of it at all. People wouldn't even know it existed because they leaked it out on the day Prince Harry was in court, again using the bad news day tactic. So they said that the HMRC is a department for concern. They said that of the £7.9 billion that went into COVID testing, £6 billion of that was given to the companies recommended by Tory MPs and ministers and peers. You know, it goes on and on and on, and it's not being reported. I see that because I go digging for it, and then on social media I put it out to my followers. And they see it for what it is. I mean, I could go on for hours about the corruption. Well, I'm very happy to. About corruption, tí àwọn lè ń gbọ́ yẹn o, tí wọn náà lè ń gbọ́ yẹn bọ̀, ṣá lè fi kú wé oorun, lè fi kú wé oorun. Àwọn aráàlú wọn náà ń complain because owó àwa tá à ń san tax, ọ̀nà bọ́n ṣe ń lò kò ń ṣe pé ó táràlú náà lọ́rùn. But still yet náà ó ṣàtìẹ̀ ṣe ń gbọ̀n sílẹ̀. According to bí Yorùbá ṣe máa sọ, á ní táṣẹ́rọ́ ń ṣọpẹ́. Ó sì ń gbọ̀n sílẹ̀ à lè fi kú oorun. But àwọn mọ̀ọ́mọ̀ ni àwọn tó wá gba training lọ́dọ̀ wọn. Àwọn fẹ́ jẹ́ kẹ́ lọ fi bà ọ̀dọ̀ yín jẹ́ ni. Wọ́n fẹ́ jẹ́ kẹ́ lọ fi bà ọ̀dọ̀ yín jẹ́ ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. But, you know, Greg Hans, the current chairman of the Conservative, the last one had to go because he'd been dodging tax and then he lied about it, Zahawi. This one, not reported in mainstream media at all. This one, £25.8 million contract he gave to his friend, his personal friend, who was a chair of Hammersmith and Fulham Conservatives. His name is Mark Higton. He had set up a company called Lux Lifestyle, which hadn't... Personal friend kẹ́ lè mọ̀ wípé gbogbo nǹkan tó bá kó fáwọn tó wà lóko ní Nàìjíríà wípé wọ́n lọ ra nǹkan kan wọ́n kó fún wọn pín fún wọn máa ṣe fídíò ẹ̀. Èyí tó ń ṣe fídíò 8 years ago kí làbọ̀ ẹ̀ 16 years ago kí ni àbọ̀ ẹ̀ gbogbo àwọn nǹkan tó ń kó lọ fún wọn lóko kí ni àbọ̀ ẹ̀ àwọn tó bá tiẹ̀ kó fún ṣọ́ọ̀tì ẹ̀ rojú láti ẹ̀ ti dúró síbẹ̀ ni. Odindi ọba náà jáde bóyá bíi 3 years ago kọ́ ni.
nǹkan tó ń ṣe fún wọn nínú oko wọn ọba tẹ́jọ́ oṣó ọba gbẹ̀ǹjẹ tàbí kí lorúkọ ìlú yẹn ní ṣáìdì Abẹ́òkúta ẹ mọ nǹkan tó ń ṣe fún wọn ẹ mọ nǹkan tó ń fi ojú wọn rí acres of land nǹkan táwọn Fúlàní tó ń ṣe ó yẹ wá sọ fún mi gbogbo àwọn tó ń kó ìgbà tí ò bá sí security tẹ̀dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ fi kinní kan sílẹ̀ tẹ ẹ ń fẹ́ tẹ̀ sílẹ̀ pàlàpàlàpà tí wá sọ dáadáa ẹlẹ́ẹ̀lọ́ra nǹkan kan fún wọn ẹ̀dẹ̀ mọ́ ipò lè rí lò wọn ò bí fọ́fadà wọn kán rí lò fọ́dún kan kó tó di pé àwọn tá à ń sọ ìtọ́ máa wá pa wọn tán máa wá lé wọn kúrò nínú igbó ibẹ̀ ní nǹkan tẹ fún wọn gan ibẹ̀ ló máa jẹrà mọ́ ṣèlú nìyẹn ṣáyé nìyẹn àwọn tán fún wọn ní training ilé àṣírí tú àwọn tó ń gbé ibi tán ìdí tán fi wá ń gba training oṣù mẹ́fà oṣù mẹ́ta oṣù mélòó kan yẹn tán máa láwọn ń lọ gba treatment òun ni eléyìí ṣebí nísìnyí ọ̀ kì í sọ̀rọ̀ treatment mọ́ because ti di nǹkan tó jẹ́ ojú títì fún wọn lẹ́ẹ̀kan tí ń tijú díẹ̀díẹ̀ wọ́n kàn máa fanish wọ́n kàn máa lọ ni bàbá ló lọ níbi 2-3 weeks ago nsìn ìgbà tẹ́ pariwo vice ẹ̀ náà gan ò tú sí òun lòun náà lọ ibìkan náà òun náà lọ àwọn ará ìsìn gbogbo àwọn èèyàn tẹ́ pé ẹ̀ta ló ń fìlú lẹ̀ lé lọ́wọ́ ẹ ṣe lówó bá ṣe wù yín ẹ máa wà all right ẹ máa wà okay. Traded at all. Suddenly, they get a £25.8 million contract for PPE. Oh, that's nice. He then sets up 3 other companies, LuxCare Consortium 2, LuxCare Consortium 3. So you've got 4 companies. Not one of those companies has filed company accounts yet for that period of time, and he is consistently trying to strike off the companies. And HMRC, I believe it's HMRC, I don't know that for a fact, are saying no, we can't, refusal to strike, that's what it's called. And it's all there on Companies House, you can go and see it, everyone else can go and see it. So why isn't Greg Hands asking his mate, what's happened to the money? Where's the money? These are questions that people should be asking. You know, back in the 70s or 80s, people would have to resign automatically just for the discovery of that. That was then. Àwọn èèyàn ti torí àwọn sẹ́yìn wípé 60s 80s tírú nǹkan báyìí tó bá wáyé wọ́n máa resign ni bọ́ nísìnyí no gbogbo everybody ló ti jẹ́ wọ́n ti dorí òkú wọ́n ti kọ́ṣẹ́ wọ́n ti mọṣẹ́ bá Áfíríkà ṣe ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà làwọn olóyìnbó náà ń kọ́ṣẹ́ bọ́ ikú ìsànjú kan lọ ní àlè fi kú àlè fi wó oorun. And now we crack on as though nothing's happened. Yeah. Well, it has happened, and it's affecting people. It's affecting people whose bills are going through the roof, who can bet, for the food banks. We know all about this, and it's disgusting. I've never known anything like it in my lifetime, which makes me become very active. I've been involved on the sidelines of politics, working for both the major parties at various points to do with education and children, because that's my passion. The one understanding in life that I have is that the super rich never have enough. I have never known greed like they have. Super rich tó jẹ́ wípé ò ní enough. Nǹkan tó jẹ́ pẹ̀lú Prime Minister wọn nínú UK nìyẹn. Kò ṣe olówó lásán. Ìyàwó ẹ̀ olówó gidi ni. One of the àwọn olówó ní gbogbo àgbáyé ni ìyàwó ẹ̀. Òun náà the same thing náà ni kò lówó tó yàwó ẹ̀ náà ìyàwó ẹ̀ lówó ọmọ India níyàwó ẹ̀ òun náà India náà lòun náà but ìyàwó ẹ̀ lówó because òun jogún owó ó bówó ńlé ni but still yet náà kó tó ń ṣẹlẹ̀ nìyẹn o gbogbo àwọn tá à ń pariwo ibi Tinubu kìnìkan ṣé Tinubu ò lówó ṣé tó máa ń ka lówó ní Nàìjíríà tàbí torí pé wọ́n pretend ẹ wo ibi tó ń kó àwọn èèyàn wa. Who pass the journey go? Yeah, my people. For those people they ask me say. Ọmọ ìpè Libya ni ọmọ pásítọ̀ gan gba Libya ọmọ pásítọ̀ gan wà ní Libya gan pàápàá gan. Gbogbo wọn pátápátá ló ń gbà lọ́wọ́ àwọn aláìní tó fi ń kún níní tiwọn. Why you enter Europe? This is how my journey begins. From Agadez to Libya. Oh my, it's not easy. Who pass the journey go no say it's not easy. They see desert. Now so go sit down with stick to the extent Mozupuho my brokos. My brokos Mozupuho la my guy. No be joke. Now you can say my con Europe they play. Okay, I know they play with anybody.
If you are not ready, guy, you leave it. This is my journey to Europe. It's not easy. Àwọn èèyàn thousands ló ń kú ní oṣooṣù. Òyìnbó ò wá kó yín lẹ́rú mọ́, ẹ̀yin lẹ ní by fire by thunder. We must be there. We must be there for you by fire by thunder. Ẹ láti kó wa lẹ́rú yẹn ní sẹ́. Ẹ láti kó wa lẹ́rú yẹn ní by fire by thunder. Ẹ wo nǹkan tó ń sọ wá dà. Ẹ wo nǹkan tí àwọn olóṣèlú àti àwọn tó ń pera wọn ní ènìyàn Ọlọ́run, ẹ wo nǹkan tó ń sọ. Now, àwọn eléyìí ń gbà lọ́wọ́ àwọn alálọ́wọ́ àwọn tí ọ̀ọ́ní táwọn ń gbà ní. Gbogbo orú àwọn eléyìí, gbogbo ẹni ni mo fi sọ. Ẹ jẹ́ amẹ́kọ̀ọ́, ẹ jẹ́ amúlà kúrò lẹ́kọ̀ọ́, tàbí bóyá ẹ mú whatever tó bá ẹ bá mi parí ẹ̀ ńlé. Ẹ bá ẹ̀ka múlà kúrò lẹ́kọ̀ọ́ yẹ ẹ̀kọ́ òkọlà. Àwọn ẹni yìí ń gbà lọ́wọ́ àwọn tí ò ní, tí àwọn fi ń kún ìtàn ti níní. Àtọjọ́ tán ti ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ẹ máa rí àwọn ìyá tó wà ńbẹ̀, àwọn ìyá onísìgá, àwọn ìyá aláta, àwọn oní pure water. Àwọn tó jẹ́ pé tán bá jàjà tà tọ́jà àwọn wọ́n máa rò wípé bàbá yẹn òun ló sọ fún wọn, tó dẹ̀ jẹ́ pé wọ́n gan ó jẹ́ ènìyàn mímọ́ ju ẹni àwọn tí ó ń sọ̀rọ̀ yìí lọ. Bàbá jẹ́ ìrọ̀rọ̀ sọ. Aláyé máa pọ̀ òun mọ́ mi lẹ́nu o. Bàbá jẹ́ ìrọ̀rọ̀ sọ. Olúwa mo fẹ́ sọ̀rọ̀ o. Olúwa mo fẹ́ sọ̀rọ̀ o. Bàbá jẹ́ ìrọ̀rọ̀ sọ. Aláyé máa pọ̀ òun mọ́ mi lẹ́nu o. Bàbá jẹ́ ìrọ̀rọ̀ sọ. Àwọn olùkọ́. Aláyé máa pọ̀ òun mọ́ mi lẹ́nu o. Olùkọ́ òun náà sọ̀rọ̀. Bàbá jẹ́ ìrọ̀rọ̀ sọ. Àtọjọ́ ta ti ń gbà, àtọjọ́ ṣé náà la ní, ṣé ọ̀nà la ní, ṣé kú ké bí eku, ṣẹ́yẹ ké bí ẹyẹ, ṣé ọmọ èèyàn fọhùn bí ènìyàn. Àti ọjọ́ tó ti from this chair, every disease will leave you. Yeah. Every pain will go. Every evil spirit will leave you, and they will not return. In the name of Jesus, get up on your feet. Ó dẹ̀ easy bẹ́ẹ̀ yẹn ní gbogbo àwọn tó wà láfíríkà náà bẹ̀rẹ̀ sí ní máa gbádùn. Kò tí get up from your feet, gbogbo wọn sáré dìde ni. Ó ga o. Every symptom of disease in your body is leaving you now. Every pain is leaving now. And if you are on a bed, on a hospital bed, a bed at home, as I minister to these ones, you get ready. How do you people call the theater for one? Bẹ́ẹ̀dì náà gbé wọn sí yẹn o, wọ́n sọ fún wọn tún sọ fáwọn tó wà lẹ́nu tó bá wà lórí bẹ́ẹ̀ bíkọ́ àwọn eléyìí ń sìn bóyá ambulance ló gbé wọn wá síbẹ̀ tán fi wà ní orí bẹ́ẹ̀dì náà wà yẹn ọ̀hún lè rìn prayer tán bá ṣe fún wọn bíbá yìí sìn òun náà máa fi rìn kí la ṣe gangan kí la rà lọ́wọ́ yín báwo ló ṣe le tó yìí lẹ́mìí ìdáríjì ni owó tẹ ní ò tí ì tó yín ni nǹkan tọmọbìnrin yẹn sọ nìyẹn gbà lọ́wọ́ àwọn tí ò ní dẹ̀ ń ṣe ìkà àti ẹ̀gbọ́ ti àwọn òyìnbó yìí but one way or the other náà ṣó yàtọ̀ sí pà ń san owó ìdá mẹ́wàá náà ni because owó tax torí ẹ̀ ló fi fa gan tó jẹ́ wípé ó ń sún ọ̀rọ̀ tax gan ń sún síwájú kó jẹ́ ń ṣẹ́jọ́ wọn ìgbà tó jẹ́ pé ọmọ 70 years tó bá rí gan sìn gan ó dàbí 55 years old ni báwo náà ṣe ní wá sún wípé àti rìtáyà gan àwọn máa sún síwájú fún wa ni because nǹkan tó ṣẹlẹ̀ ní 20 years ago 40 years ago yàtọ̀ tó bá rí ọmọ 50 years ní 20 30 years ago ọmọ 50 years àti ọmọ 70 years ìsìn ni but nísìnyí ọmọ 70 years bẹ́ẹ̀ ọmọ 50 gan ló máa rí náà ẹ jẹ́ ká tẹ̀síwájú. While you're on that bed, power of the Holy Ghost. Oh, glory to God. In the name of Jesus Christ. Take a deep breath. Each one of you, take a deep breath. Right now, that devil is gone. Get up. You're free. Get up.
tí kan nu wọn tí ìdìde àwọn bíbu eléyìí Hey, which kind wahala be this? Somebody please take Pastor Chris to the real hospitals. You know, those hospitals that have real sick people and real people that are crippled. Take Pastor Chris there so he can perform his healing. These people think they can deceive every one of us. Oh my God. Oh my God. Oh my God. Àfikún Ọlọ́run kò ṣe dáadáa fún wa ni. Ẹ wo nǹkan pẹ̀lú gbogbo àdúrà, pẹ̀lú gbogbo orí òkè, pẹ̀lú gbogbo everything. Ẹ wo nǹkan tán sọ gbogbo àwọn èèyàn dà. Ẹ wo nǹkan tán sọ àwọn ìyá yẹn dà. Àwọn ìyá yìí náà pẹ̀lú gbogbo nǹkan tó wá tọrọ yẹn náà, wọ́n yìí máa lò kẹ́lẹ́kẹ́lẹ́, ó yìí máa tún dé ṣọ́ọ̀ṣì. Ó yìí máa rọra tẹ̀lẹ̀ díẹ̀díẹ̀ ló máa lọ sí ṣọ́ọ̀ṣì. Níwọ̀nba nǹkan táwọn ọmọ ẹ̀ wọ́n bá tún mú fún, ó tún máa lọ sí sílẹ̀. Àwọn tó ń gbà lọ́wọ́ àwọn aláìní, àwọn tí ebi ń pa. Ṣé a gbọ́dọ̀ má gbọ́ wípé àwọn churches kan ti wà ní Nàìjíríà àti àwọn ló ń produce slippers, àwọn ló ń ṣe táyà mọ́tò, àwọn ló tiẹ̀ ń ṣe box tó ń gbé travel, àwọn ló ń ṣe nǹkan tó fi mú tí àwọn ṣó ṣẹlẹ̀. No, àhẹ́ẹ̀tì church kankan, àhẹ́ẹ̀tì mọ́ṣáláṣí, àhẹ́ẹ̀tì ilé òrìṣà kankan, bí òun ṣe wípé reality ni àwa ń sọ. Ìjọmọ ènìyàn òun làwa dúró fún. Bílé ayé bá máa gbélé ayé rọrùn, òun ni àwa wà fún. Oh my God, àfìgbà tán sọ ìran Yorùbá di àwọn àlùmáńjèrí. Àwọn alágbàdúrà jù kò yẹ ká rí atọrọ bárà kankan tí ẹ máa wà gbà lóòótọ́ àwọn eléyìí ń gbàdúrà. Àdúrà ò ṣiṣẹ́. Àdúrà ibi tó ṣiṣẹ́ dé ó ti àwọn èèyàn débi pé wá jẹ́ kí wọ́n tọrọ bárà. Ọmọ sá lọ, àìmọye ọmọ tó ti kúrò nílé tó ti lọ ń gbé Senegal, gbé Ghana, gbé gbogbo ẹ̀. Ìyá dàgbà, àwọn tó wà ládùúgbò náà máa ní eléyìí náà bímọ ọmọ yín dà, ẹlòmíì bímọ 4, kan ti wà ní Senegal, kan wà ní Kútọnù, kan wà ní kinní kan, ìyá nìkan ló wà nílé, ìyá kan àtọkọ kan, wọ́n sì ẹ̀yin pípò yìí, gbogbo ẹ̀yin tẹ́ fi ráyé léèyàn Ọlọ́run, tẹ́ dẹ̀ mọ̀ọ́mọ̀ tẹ́ fi ń da ìgbésí ayé àwọn èèyàn rú, tẹ́ pawọ́pọ̀ mọ́ àwọn ìjọba, ìgbẹ̀yìn yín kò ní dáa. Àwọn ọmọ yín tán bá mọ̀ nípa ẹ̀, tán bá tún ń bá yín ná nínú owó yẹn náà, ìgbẹ̀yìn wọn ò ní dáa torí ẹ fi ara ni ará ìlú. Mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, wípé a kú bójú ọjọ́ ṣe rí. Mi ò ní lè tẹ̀síwájú, ó ní fídíò kan náà tó wà níbí báyìí, but mo rí pé time yẹn ó ti ń lọ. Mi ò dẹ̀ ń fẹ́ jẹ́ kí fídíò mi kó máa wọ 1 hour torí àwọn èèyàn wa ká lè máa ṣe ní pápápá. Ó kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Nọ́mbà àwọn bàbá wa ST Ultimate, àwọn ni ó wà ń bẹ̀ yẹn. Tẹ́ bá fẹ́ pè wọ́n, tara ṣàṣà kí ẹ pè wọ́n. Mo ti sọ fún yín, mo ní mo fọwọ́ sọ̀yà wípé egungun kan mo fi gbá, wípé gbogbo nǹkan tó bá wùn kó jẹ́ fún ewé àti egbò, Ọlọ́run fún wọn ṣe. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo àwọn tí wọ́n ń pè wọ́n náà, wọ́n fún wa ní èsì ayọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú ò ní tì wá. Bóyá ẹ ní ìyá, ẹ̀gbọ́n, àbúrò tàbí tó ń complain kankan ní Nàìjíríà, ó ṣojú mi kòró ni eléyìí. Ẹ bá wọn pè, kẹ bá wọn fínú ẹ̀ náà. Kò síbi tẹ́ ẹ bá wà o, wọ́n ṣe ní branch ní Nàìjíríà náà ní nílùú òyìnbó. Gbogbo àwọn tó ń pè tó jẹ́ pé lóyìnbó náà wà, 5 working days báyìí ó ti dẹnu ọ̀nà ilé wọn. Ẹ̀yin ni máa máa rí, èmi náà lẹ máa rí. Àní fira wa ṣe àwátì. Mi ò ní ṣìwí, ẹ̀yin náà ò ní ṣì mí gbọ́ lágbára ní ọwọ́ Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa dá sí charity wa. Àrọ́mọdọ́mọ wa kò ní gbégbá bára. Account number ti charity wa náà olóṣù lọ ní abẹ́ amóhùnmáwòrán yìí tó jẹ́ pé account number ti Nàìjíríà wà níbẹ̀ náà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tiwa, ẹ bá wa gbọ́nwọ́ sí 1000 kò kéré jù o níparí oṣù. Àwọn ọmọ lọ́mọ, èèyàn ẹlẹ́yàn, a dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn èèyàn wa tó ń bá wa gbọ́nwọ́ sí náà, bọ̀ kékeré báyìí, kékeré la jẹ́ àti ẹ̀pẹ́ bó ṣe lè wù kó wọn. A lè máa sọ wípé àwọn èèyàn bíi 500 gan wọ́n máa bá wa wo program wa, ká má tiẹ̀ wá rí pé àti ẹ̀fẹ́ àwa gan tá wà ń bẹ̀ gan á fẹ́ pé 20. Kò rí bẹ́ẹ̀ o, kẹ́ má máa wò pé bóyá ó rí bẹ́ẹ̀, kò tiẹ̀ rí bẹ́ẹ̀ bó ṣe lè wù kó mọ. Lọ́wọ́ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tiwa, ọ̀rọ̀ wa dayọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ fẹ́ more further information tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi nípa ọ̀rọ̀ charity náà, you can call me. God bless you. Ibà làwọn mi tó wa.
tá a máa fi dúró sí lọ́jọ́ títí òní. Ẹ bá wa share. Ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti subscribe so that anytime tó bá ṣe program, ẹ lè máa rí notification. A máa ń gbé ètò oríṣiríṣi yẹ̀wò lórí ìkànnì wa yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa fi fídíò kéékèèké náà tẹ́ máa fi máa ránṣẹ́ sí wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti bá wa like, àtẹ̀yin tẹ́ ti fi comment sílẹ̀. God bless you. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.